Bá ṣe sọ sí yẹn náà ni. All right. Yes, sir. Okay. Your Excellency! Your Excellency! Your Excellency! Excellency! You okay? You know what? Give me Excellency. Your Excellency. Show the one to Sasha. This one. Are you? You are trying to insult me. Your Excellency. Your Excellency. Will you keep quiet? You know what? Yes, sir. This man is a criminal. I can see. What you will do for me is this. Call the Inspector General of Police. Yes, sir. They should place this man on arrest and send him to jail. Hello, sir. Yes, sir. Ma follow one insult to me by. I did your proper name. So pé mi ní Excellency. Yes, o pe chairman ní Excellency. Yes. You are proper name. Excellency. Will you keep quiet? Get me lower. Give the meaning Excellency. Ayé ti rí pé o pè mí bẹ́ẹ̀. Ní sùúrù náà. Ṣé kò jẹ́ prison ló fẹ́? Àbí kirikiri ọkọ yìí? Ayé mi ò mọ̀ pẹ́sẹ́lẹ̀ sí ọ̀dà. Call the governor! Call the governor of state! Tell him to send this everything! Ọ̀gá Sanwó-Olú, sir. Ọ̀gá Sanwó-Olú, sir. Yes, sir. Don't go anywhere! Don't go anywhere! Ẹ wo sà. Ṣé kọ́ pa àbí? Ẹjọ́ bàbá sì kẹ́. Gọ́fúnà ní kápá. Ẹ wo ọkọ rẹ̀ bọ̀dá. Okay, Ọbásanjọ́, sir. Ọbásanjọ́, sir. Call him! Yes, sir. Hello, sir. Yes, sir. Hello, Yes, sir. sir. Ẹjọ́ sà. Bàbá, ẹ wà lábẹ́ fìtà. Yes, sir. Ẹjọ́ mi ò mọ̀ bí Excellency pé nǹkan burúkú pé èpè ní ẹ̀sọ́ tó fẹ́ pè ní ẹjọ́ ẹ má pa mí ẹ ti pọ̀ bá sọjọ́ ẹ ti pọ̀ Sanwó-Olú ẹ ti pé àwọn àmọ̀tẹ́kùn bọ̀. Àwọn àmọ̀tẹ́kùn Ọ̀gá ti bọ̀. Yes. Sọ fún ọ pé láti ìtàní kó ti máa yìnbọn. Láti ìtàní kí ti máa dúró ọmọ this man must die. Ẹjọ́ ẹ̀yin àmọ̀tẹ́kùn ẹ má yìnbọn bọ̀ láti ìtajọ. Ẹjọ́ ẹjọ́ ṣé mo lè pè wọ́n Sunday Igboho ṣé mo lè pè wọ́n Sunday Igboho. ọ̀daràn ni ẹ o. Ẹ wo ọ̀gá. Tó bá sá lọ, kò lè kò yí ní ìbọn owó ẹ. mo ti rẹ́dì. Tó bá try láti move gbogbo àwọn bùkátà mi ni. Family kò jẹ́ sí ní tẹ́ bá dé station náà máa gbà lọ́wọ́ yín ẹ̀ kọ́jú ní. O lè sá kúrò níbí. Mo ti gbà bọ̀dá dúdú mo mọ̀ wípé àkùrọ̀ mọ́ ní tako ni. Àwọn àbàyáyà tiẹ̀ náà. Àbàyáyà tiẹ̀ náà. Sà mo ti gbọ́ mo mọ̀ pé Excellency mọ̀ orúkọ burúkú ni. Torí mi ò kàwé kò jẹ́ kí n mọ̀ pé kò yẹ ká pè yàn Excellency ṣùgbọ́n ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o. Sà ọmọ ti bá dodo. Ṣèbẹ́yìn náà ọ̀nà ẹ̀lẹ́nu wọ́n ní ẹ̀ sọ pé kò sẹ́ni tó lè mú yín gan lẹ́kọ̀ọ́ gbogbo kan lẹ́bọ̀ Excellency lẹ́ẹ̀bọ̀ túmọ̀ ẹ̀ òun lọ Excellency lásán lọ fi gbé yín gan Excellency lọ ń pè àwọn tó bá jẹ gómìnà president minister àwọn èèyàn pàtàkì. Ọ̀gá mi eré là ń ṣe bọ̀dá mi eré là ń ṣe. Pẹ̀lẹ́ ẹ ṣe eré ni. Frank òun ló ń pè ní prank. Panti. Frank ni tó bá fẹ́ mú yàn ń gbọ́ wọ́n á fi kọ́kọ́ bá ṣe rí àròbó tọ́ ni bí ẹ̀fẹ̀ àwàdà ni. Àwàdà lásán ni. An Excellency ohun tó da ni. Àmọ́ ọlọ́run náà ti lẹ́nu jù ẹni gbogbo nǹkan lẹ́mọ̀ kò sẹ́ni tó lè gbé yín gan lẹ́kọ̀ọ́ Èkó lẹ́wà á ti lè kó fún yín prank is a prank. Ọmọ tó mọ Excellency ọ̀yá já lọ. Kò sí nǹkan kan mọ́ já lọ. Ọmọ tó rẹ̀ lómi. Sí ọ. Mo sá ń wo náà pé
Excellency. Madam, can you make a will? Education is the best legacy that you can leave for your children. Can you make a way? Yami Jana Excellency. You want to be able to do all right. And Frankie, that was it. I don't think Frankie. Boy, don't tell you, don't get Frankie. Frankie!